mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní àti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ròyìn wá lájà balẹ̀ lọ́tùnlọ́tùn pẹ̀lú bí nǹkan bá ti ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé wọ́n máa ń lójú tẹ fún òwa ojú náà ò ní fọ́ etí tẹ fún gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ elédùmarè sẹ́ẹ̀mọ̀ pé iṣẹ́ tá a fi rán gún òní kò jẹ̀bọ̀ èyí tá a fi rán kàlàmàgò náà ni kò ṣe bẹ́ẹ̀ kó jókòó èèyàn èyí tá a fi rán wa lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 tá a wà yìí òun náà ni ká mú ròyìn wá lájà balẹ̀ lórí bí nǹkan bá ti ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé ìròyìn tó bá níṣe pẹ̀lú yorùbá nation èyí tó níṣe pẹ̀lú ti biafra pẹ̀lú tàwọn olóṣèlú eré ìdárayá ẹ wò ó ẹ jẹ́ sísọ lójú eégún lórí ìròyìn títa àkókò yìí ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú rẹ̀ ṣáájú orúkọ tèmi ò yípadà àyànfẹ́ elédùmarè ni. ààrẹ bọ́lá ahmed tinubu ló ti ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ àwọn mùsùlùmí ní mọ́sálásí àpapọ̀ làbújá láti fi bẹ̀rẹ̀ àdúrà fún ayẹyẹ ọdún òmìnira orílẹ̀-èdè yìí. bákan náà ni ààrẹ bọ́lá ahmed tinubu ti ṣe bẹ́ẹ̀ bá gómìnà ìpínlẹ̀ akwa ibom kẹ́dùn lórí ìpapòdà ìyàwó rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó di olóògbé. olùṣọ́ àgùntàn kan rèé tó ti jáde láyé lásìkò tó ń gbàdúrà kíkankíkan pẹ̀lú ààwẹ̀ nínú lórí òkè ní àbújá. àjọ tó ń mójútó ọgbà ẹ̀wọ̀n nílẹ̀ yìí ti fọwọ́ sí júwe ilé fún wọ́dà kan tó sin ẹlẹ́wọ̀n jáde lọ síta láti lọ ní ìbálòpọ̀ pẹ̀lú ọ̀rẹ́bìnrin rẹ̀ ní ìpínlẹ̀ Ebonyi. ènìyàn mẹ́rin ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí nígbà tí 50 màálù kú nínú ìkọlù fúlàní àti àwọn àgbẹ̀ èyí tó wáyé ní ìpínlẹ̀ Taraba nínú èyí tí wọ́n ti dojú ìjà kọ ara wọn. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti fi páńpẹ́ òfin gbé àwọn akẹ́kọ̀ọ́ méjì kan tí wọ́n fọ́ ilé onílé tí wọ́n sì kó dúkìá ẹnítọ̀hún ní ìpínlẹ̀ ọ̀hún. ó dáa ẹ jẹ́ ká máa sísọ lójú eégún ká máa mú wá lọ́lẹ́kan òjọ̀kan bí mo ṣe kà á ṣáájú fún yín báyìí. ààrẹ bọ́lá ahmed tinubu ló ti ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ àwọn mùsùlùmí ní mọ́sálásí àpapọ̀ àbújá láti fi bẹ̀rẹ̀ àdúrà fún ayẹyẹ ọdún òmìnira orílẹ̀-èdè yìí. gẹ́gẹ́ bí a ṣe mú ìròyìn náà wá fún aláàárọ̀ yìí tẹ́lẹ̀ rí wípé akọ̀wé àgbà ilé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ìyún George Akume òun ló ti sọ di mímọ̀ wípé mọ̀ńkẹ́lẹ́ báyìí ó ní a yóò ṣe ayẹyẹ ọdún òmìnira ti ẹlẹ́ẹ̀kẹ́ èyí tó ṣe déédéé ẹlẹ́ẹ̀kẹrìnléní ọgọ́ta lórílẹ̀-èdè nàìjíríà. báyìí ààrẹ bọ́lá ahmed tinubu òun ló ti darapọ̀ mọ́ àwọn mùsùlùmí ní mọ́sálásí àpapọ̀ làbújá nílé ìtàn ti bẹ̀rẹ̀ àdúrà fún ayẹyẹ ọdún òmìnira orílẹ̀-èdè yìí ọ̀hún. gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ fún ààrẹ lórí ètò ayélujára èyí dáadáa olúṣẹ́gun ó ṣe fi léde lójú òpó ayélujára rẹ̀ nínú fọ́nrán yìí tí ààrẹ bọ́lá ahmed tinubu ti darapọ̀ mọ́ àwọn mùsùlùmí nílé tí wọ́n ti bẹ̀rẹ̀ àdúrà fún ayẹyẹ orílẹ̀-èdè nàìjíríà tí ó gba òmìnira èyí tó ṣe déédéé ẹlẹ́ẹ̀kẹrìnléní ọgọ́ta rẹ̀ wàyí o a tẹ̀síwájú wípé lẹ́yìn tí ààrẹ ti ṣe àdúrà pẹ̀lú àwọn mùsùlùmí lẹ́ni ọjọ́ jímọ̀ tí ń ṣe ọjọ́ 27 oṣù tá a wà yìí níṣẹ́ ni ààrẹ yóò tún ṣe bẹ́ẹ̀ darapọ̀ máwọn ọmọlẹ́yìn kristi ní ilé ìjọsìn ti ìjọba àpapọ̀ tó wà lábújá tó bá tún wáá di ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kìíní nínú oṣù kẹwàá tí ń ṣe déédéé ọjọ́ tá a gba òmìnira lórílẹ̀‐èdè nàìjíríà níṣẹ́ ni ààrẹ bọ́lá ahmed tinubu yóò bá gbogbo ọmọ orílẹ̀‐èdè yìí sọ̀rọ̀ níbi tí orílẹ̀‐èdè nàìjíríà dé dúró àti ibi tí ń lọ pẹ̀lú ìfọkànbalẹ̀ nínú ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu ọ̀hún. bákan náà ni ààrẹ bọ́lá ahmed tinubu ti ṣe bẹ́ẹ̀ bá gómìnà ìpínlẹ̀ akwa ibom kẹ́dùn lórí ìpapòdà aya rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó dolóògbé. lówùúrọ̀ yìí la mú ìròyìn náà wá fún wa ní àjàbalẹ̀ pẹ̀lú bí ẹni tó jẹ́ ìyàwó gómìnà ìpínlẹ̀ akwa ibom Patient Umo Eno bó ṣe ṣe bẹ́ẹ̀ dágbére fáyé látàrí àìsàn ráńpẹ́ èyí tó ṣe bẹ́ẹ̀ tó ṣe é. báyìí ni ààrẹ bọ́lá ahmed tinubu ṣe wá ṣe bẹ́ẹ̀
darapọ̀ mọ́ àwọn ènìyàn pàtàkì tí wọ́n ti ń kí gómìnà ìpínlẹ̀ ọ̀hún pé ó kú aráfẹ́ra kú olólùfẹ́ rẹ̀ aya rẹ̀ èyí tó ṣe bẹ́ẹ̀ tó fi sílẹ̀ sáyé lọ. Nínú àtẹ̀jáde tí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé èèyàn Báyọ̀ Ọ̀nànúgà tó fi léde síta, ó ní ààrẹ júwe arábìnrin Patient Umo-Eno tó di olóògbé gẹ́gẹ́ bí olólùfẹ́ ọmọnìyàn, onítẹríba àti aláàánú àwọn mẹ̀kúnnù. Ó ní nígbà ayé arábìnrin náà níṣe ni ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn olùṣọ́ àgùntàn tó sì jẹ́ sí wípé ó mú iṣẹ́ ìjíhìnrere Olúwa ó mú ní ọ̀kúnkúndùn ní ìgbà ayé rẹ̀. Ó wá ní ó ń ṣe bẹ́ẹ̀ bá ẹni tó jẹ́ gómìnà náà ìyún Umo-Eno kẹ́dùn pé ó kú aráfẹ́ra kù, níṣe ni ọjọ́ yóò sì jìnnà síra pẹ̀lú bí aya rẹ̀ bó ti ṣe bẹ́ẹ̀ tó dágbére fáyé. Olùṣọ́ àgùntàn kan rèé tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé tó ta tẹ́rù nípa lásìkò tó ń gbàdúrà kíkankíkan pẹ̀lú ààwẹ̀ nínú ní orí òkè kan lólùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní John Ogbonna, ó ní wọ́n júwe rẹ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn èyí tó wá láti agbègbè Ohazara ní ìpínlẹ̀ Ebonyi lásìkò tí ó ń gba àdúrà lọ́wọ́ ní orí òkè l'Àbújá. Ó ní ó ṣe bẹ́ẹ̀ tó yí lulẹ̀ tó sì jẹ́ Ọlọ́run nípè gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe tẹ̀ wá lọ́wọ́ nínú fọ́nrán kan tí ń jàrìnrìn káàkiri orí ayélujára, nínú èyí tí àwọn ènìyàn bẹ̀ ti ń sọ wípé arákùnrin tó jẹ́ olùṣọ́ àgùntàn náà ó nígbàgbọ́ púpọ̀ nínú Jésù Kristi tó sì máa ń fi ara rẹ̀ jìn sí ààwẹ̀ àti àdúrà. Ó ní bí ó ti ṣe máa ń rìn láti ìpínlẹ̀ kan lọ sí ìpínlẹ̀ míì láti lọ gbàdúrà lórí òkè ní, ṣùgbọ́n inú ààwẹ̀ ló wà pẹ̀lú àdúrà kíkan tó sì ń gbà lórí òkè náà, nílò tí ọlọ́jọ́ fi ṣe bẹ́ẹ̀ tó fi dé. Gẹ́gẹ́ bí àlàyé wọn sọ di mímọ̀ wípé òpópónà Árábù ní Àbújá, ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ lẹ́yìn tó wáyé ní ọjọ́ 22 inú oṣù tá a wà yìí. Gẹ́gẹ́ bí àwọn ènìyàn tí wọ́n wà nínú fọ́nrán ọ̀hún bí wọ́n ṣe ń sọ ní èdè Ìgbò, wọ́n sọ di mímọ̀ wípé àwọn bá gbogbo àwọn ọmọ lẹ́yìn Kristi tí wọ́n jẹ́ ìjọ ti olùṣọ́ àgùntàn John Ogbonna náà tó di olóògbé kẹ́dùn. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì sọ wípé ẹ dákun ẹ dábọ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá mọ mọ̀lẹ́bí àbí ara arákùnrin olùṣọ́ àgùntàn yìí rí, ẹ máa bá wa pín fídíò náà káàkiri kó lè dé etí ìgbà àwọn mọ̀lẹ́bí rẹ̀ wípé ẹni wọn ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ààwẹ̀ tó gbà àti àdúrà kíkankíkan èyí tó ń gbà lórí òkè náà tó lùlù lẹ̀ yìí tí ń ṣe Àbújá. Àjọ tó ń mójútó ọgbà ẹ̀wọ̀n nílẹ̀ yìí ló ti ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ òsì júwe ilé fún wọ́dà kan tó sin ẹlẹ́wọ̀n jáde lọ síta láti lọ ní ìbálòpọ̀ pẹ̀lú ọ̀rẹ́bìnrin rẹ̀ ní ìpínlẹ̀ Ebonyi. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe jáde láti olúléeṣẹ́ Nigeria Correctional Service èyí tó wà ní Àfikò ní ìpínlẹ̀ Ebonyi, níṣe ni wọ́n ti sọ di mímọ̀ pé wọ́n fi ọwọ́ òsì júwe ilé fún arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Ogbule Samuel Obinna tó jẹ́ ọ̀gá àgbà kan lára àwọn wọ́dà èyí tó mójútó ọgbà ẹ̀wọ̀n Àfikò ní ìpínlẹ̀ Ebonyi náà. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n sọ di mímọ̀ wípé ní ọjọ́ 14 inú oṣù tá a wà yìí níṣe ni ẹni tó jẹ́ ọ̀gá náà Samuel Obinna ni ó ṣe bẹ́ẹ̀ tó gba owó ìbọ̀bẹ́ lọ́wọ́ ọ̀daràn kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ubuchi Okoro Eze tó já sí wípé ó ń ṣe ẹ̀wọ̀n lọ́wọ́ látàrí ẹ̀sùn pé ó fi ipá àti ìkúkù báyàn láṣepọ̀ tí ó sì fi rí ìdájọ́ ọgbà ẹ̀wọ̀n he. Ó ní lásìkò tó tún ṣe ẹ̀wọ̀n yìí tí kò tíì pé ọdún kan níṣe ni ó tó ti fún ẹni tó jẹ́ ọ̀gá wọ́dà náà ní owó wípé òun fẹ́ lọ rí ọ̀rẹ́bìnrin òun kan ní ilé ìgbafẹ́ èyí tó wà ní Àfikò náà tó sì yọ̀ǹda rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́dà kan wípé kí wọ́n tẹ̀lé lẹ́yìn nígbà tí wọ́n dé ilé ìgbafẹ́ ọ̀hún pẹ̀lú bí àwọn èèyàn tán dá mọ̀ tẹ́lẹ̀ bí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ya fọ́nrán rẹ̀ ni wọ́n bá fi sórí ayélujára. Lọ̀rọ̀ náà bá di ran ètò àsìkò tí
àwọn ènìyàn tí wọ́n fi ọ̀rọ̀ wá àwọn èèyàn náà lẹ́nu wò níṣe ni wọ́n sọ di mímọ̀ wípé lásìkò ọ̀hún níṣe ni ó bá àwọn ènìyàn méjì tí wọ́n jẹ́ wọ́dà tí wọ́n tẹ̀lé lẹ́yìn ló bá wọn sọ̀rọ̀ mọ̀kẹ́lẹ́ wípé òun ti rí ọ̀rẹ́bìnrin òun tán o ṣùgbọ́n ẹ fún òun láàyè òun fẹ́ ní ìbálòpọ̀ kó ń tọ̀ díẹ̀ sára kó tó di wípé òun yóò padà sínú ọgbà ẹ̀wọ̀n náà ṣùgbọ́n níṣe ni àwọn ẹlẹ́wọ̀n méjì tí wọ́n tẹ̀lé níṣe ni àwọn wọ́dà méjì tí wọ́n tẹ̀lé ni wọ́n fárígá ní arákùnrin ọ̀daràn Ubuchi Okoro Eze yìí ni ó bá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ló bá sì pe ọ̀gá àgbà wọ́dà tó fún níyọ̀ǹda pé kí wọ́n tẹ̀lé lẹ́yìn kí ó fi lọ sí ibẹ̀ níṣe ni ọ̀gá àgbà wọ́dà náà ó sọ wípé ẹ fún láàyè ẹ jẹ́ kó ṣe tó fẹ́ ṣe ṣùgbọ́n ẹ rí dájú wípé ẹ̀ṣọ́ tó péye ó ń bẹ ní orí rẹ̀ láti ti dá padà wá sí ọgbà ẹ̀wọ̀n náà níṣe ni ó bá ṣe bẹ́ẹ̀ tó ní ìbálòpọ̀ pẹ̀lú ọ̀rẹ́bìnrin rẹ̀ yìí tó ní ilé ìgbafẹ́ tó wà ní Àfípò lẹ́yìn tí ìwádìí jẹyọ níṣe ni ẹni tó jẹ́ olórí àwọn ọ̀gá wọ́dà náà ló bá kéde rẹ̀ wípé òun ti fi ọwọ́ sí júwe ilé fún Samuel Obinna tí ìwádìí sì tún tẹ̀síwájú lórí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe fi ẹ̀sùn kan wípé ó ń gba owó ìbọ̀bẹ́ láti tú àwọn ẹlẹ́wọ̀n sílẹ̀ kí wọ́n lọ ṣe tó bá wù wọ́n níta gbangba. Ènìyàn mẹ́rin ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí nígbà tí 50 màálùú kú nínú ìkọlù Fúlàní àti àwọn àgbẹ̀ èyí tó wáyé ní ìpínlẹ̀ Taraba. Gẹ́gẹ́ bí àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún èyún Gambo Ukwache tó sọ fún àwọn oníròyìn ó ní agbègbè Uguamu tí ń ṣe ìjọba ìbílẹ̀ Karim Lamido ní ìpínlẹ̀ Taraba ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé nígbà tí àwọn àgbẹ̀ tí wọ́n kẹ́fì wípé arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abednego ní Guamu náà níṣe ni wọ́n bá nínú oko rẹ̀ tó ti sùn gbalaja lẹ́ni tí wọ́n ti gba ẹ̀mí ní ẹnu rẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ló wáyé ní ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ní àwọn àgbẹ̀ náà tí wọ́n jọ ní oko papọ̀ ni wọ́n bá fọ́n mú tí wọ́n sì sọ wípé àwọn Fúlàní ó ní wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń da màálùú wọ inú oko àwọn tí wọ́n sì tún ń ṣe àwọn àgbẹ̀ léṣe nínú oko wọn náà. Báyìí ni ọ̀rọ̀ ṣe dìran tó ni wọ́n bá kọjú ìjà tí wọ́n sì kọjú rẹ̀ síra wọn nínú èyí tí wọ́n ti ṣekú pa ènìyàn 4 lára àwọn Fúlàní àti àwọn àgbẹ̀ ọ̀hún tí àwọn màálùú bíi 50 tó ṣe bẹ́ẹ̀ jáde láyé nínú ìkọlù náà. Wàyí o alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Taraba ni àwọn tí ń gbìyànjú láti jẹ́ kí àlàáfíà kó padà bọ̀ láàrin àwọn Fúlàní darandaran náà àti àwọn àgbẹ̀ olóko. Wàyí o arákùnrin kan tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ó ní àwọn Fúlàní ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ fún àwọn àgbẹ̀ torí wípé níṣe ni wọ́n máa ń da màálùú wọn wọ inú oko tí àwọn àgbẹ̀ fi wàhálà àti làásìgbò ara wọn tí wọ́n fi dá tí wọ́n sì da màálùú wọbẹ̀ tí yóò jẹ oko náà run tí wọ́n tó pa àwọn àgbẹ̀ tó ní oko bí wọ́n bá bi wọ́n léèrè ó ní èyí ló sì fà á torí àwọn àgbẹ̀ náà tí ó fi kanrin táwọn náà sì fi síjú ogun sí àwọn Fúlàní náà nínú èyí tí wọ́n ti ṣekú pa màálùú 50. Wàyí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Taraba ni àwọn tí ń gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ ó ti ń padà bọ̀ wá sí agbègbè ọ̀hún ìyún ní Guomu tí ó sì já sí wípé gbogbo àwọn agbófinró ó ní wọ́n ti dúró sanrí láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ibẹ̀ báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ló ti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé àwọn akẹ́kọ̀ọ́ 2 kan tí wọ́n fọ́ ilé onílé tí wọ́n sì kó ẹrù wọn jáde. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga Abubakar Tafawa Balewa ti ìpínlẹ̀ Bauchi ó ní ọwọ́ ti bàbá yìí pẹ̀lú àlàyé tẹ́ni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà ṣe èyún Ahmed Wakili ó sọ di mímọ̀ wípé àwọn ọ̀daràn 2 náà tí ó pe orúkọ ẹnì kíní ní Bamusa Bako ẹni ọdún 35 tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ onípele 400 level ti ẹ̀ka ẹ̀kọ́ Urban and Regional Planning pẹ̀lú Yusufu Umaru tó ń jẹ́ ẹni ọdún 28 tó ń sì wà ní ìpele 500 level tó jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀ka Industrial Design ní ọwọ́ ti bá àwọn méjèèjì báyìí lásìkò tí wọ́n lọ rè fọ́ ilé onílé ní àwọn olùgbé agbègbè ọ̀hún ni wọ́n fi ìgbéta tí wọ́n sì tètè pa kìtì mọ́lẹ̀ táwọn agbófinró fi ṣe bẹ́ẹ̀ tó bá wọn níbẹ̀ nínú nǹkan tí wọ́n bá lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ méjèèjì náà ó ní
ẹ̀rọ móhùnmáwòrán tẹlifíṣàn kan àti bàtà ẹsẹ̀ kan pẹ̀lú ẹni ìkírun tó fi mọ́ sípíkà àti oríṣiríṣi nǹkan míì ó ní wọ́n ká lọ́wọ́ àwọn ènìyàn yìí nígbà tí wọ́n bi wọ́n léèrè pé ǹjẹ́ kí lẹ rí lọ́bẹ̀ tẹ́ fi wàrú ọwọ́ láti wu ìwà yìí. níṣe ni àwọn méjèèjì sọ wípé àwọn ń gbìyànjú láti wá owó tẹ́ àwọn yóò fi parí ètò ẹ̀kọ́ àwọn pẹ̀lú bó ṣe já sí pé ìpele tó gbẹ̀yìn ó ní àwọn wà báyìí tí àwọn sì ń gbèrò láti ṣe ní tí àwọn lẹ́yìnbó ń pè ní pírójẹ́ẹ̀tì èyí tí ó mú ìkẹyìn bá ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ lọ́wọ́ ó ní ó jẹ́ kí àwọn jáde síta láti lọ rè wá owó tí àwọn fi gbèrò láti lọ jí nǹkan àwọn oníǹkan náà. Ahmed Wakili èèyàn alukoro wọ́n wá rọ gbogbo àwọn olùgbé agbègbè ọ̀hún wípé bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tẹ́ kẹfin irú àwọn ènìyàn yìí ẹ má dá lákẹ́ o ẹ sì mọ́ kására níṣẹ́ ni kẹ́ fi gbèta kí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kí ọwọ́ òfin kó lè máa bà wọ́n ní gbogbo àsìkò. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe alákòójọpọ̀ rẹ̀ tó tún kà á sí etí ìgbọ̀nyín òun náà ni Àyànfẹ́ Elédùmarè. èyí tó bá kàn yín jù nínú gbogbo àwọn ìròyìn tá a ti ṣe bẹ́ẹ̀ tá a mẹ́nubà yìí ẹ má gbàgbé láti bá a fi sínú comment section ká lè máa ríra wa wò ká sì lè máa rí àwọn nǹkan náà tọ́ka sí mẹ́nubà ní gbogbo ìgbà títí dìgbà tá a tún máa pàdé. orúkọ mi ò ní yí padà, Àyànfẹ́ Elédùmarè yín ni. ẹ má gbàgbé kí ẹ bá wa subscribe sórí ìkànnì yìí.